ẹyọ tójúmọ́ bá ti má báyìí ọ̀yẹ̀ àsìlà pèrègèdè pákòkò ayé bá ti kọ títọnu á sì gbà ojúmọ́ kan ò sì wá tún ní mọ́ kí pakọ alápàtà kọ má ṣàìgbọ̀bẹ̀ bẹ́ẹ̀ ni bójúmọ́ bá ṣe mọ́ wa lórílẹ̀ alààyè ire gbogbo ni ó máa jẹ́ tiwa láṣẹ lọ́wọ́ Elédùmarè wọ́n tún fẹ́ lè kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtùn ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ lálẹ́gbọ́dẹ tẹ̀sẹ̀ kùkú ọ̀nà tó jìn láti múròyìn wá lájẹ́ ọ̀balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ẹbẹ̀ ti mọ̀ péré àtàdúrà tí mo máa ń ṣe ni pé ojú tẹ̀ fi wò wá kò ní fọ́ etí tẹ̀ sì fi ń gbọ́ wá etí náà kò ní di wọ́n lójú lọ bá ara Èdùmàrè kò ní gbà ríran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ wa ìròyìn fún ti àsìkò yìí ó náà mo tún ṣe bẹ́ẹ̀ múlẹ̀ wá sójú mọ́mọ́wòrán àti tí ìgbọ́ wa o nígbà tó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òǹdẹ̀mí jẹ́ kókó inú ìròyìn rẹ̀ ẹja sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn. ẹ wo Tinubu ò jẹ̀bi bẹ́ẹ̀ ni Wike ò jẹ̀bi rárá Fubara ní kí ẹ jẹ́ ká bá wí lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Rífàsì yìí AGF Lateef Fagbemi ló sọ èyí di mímọ̀. òun fẹ́ pẹ́ ní ìpínlẹ̀ Rífàsì lónìí ẹ jẹ́ ń fò fẹ̀rẹ̀ lọ sí agbọn iná ọba mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná nílẹ̀ yìí ti pe iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dẹ́kun ṣíṣe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà níṣekúṣe lẹ́nu iṣẹ́ wọn. ẹ mójútó ìbúgbàmù ọkọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà kéde rẹ̀ gẹ́gẹ́ bí national emergency Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ lẹ́yìn tí ìbúgbàmù míì tó tún wáyé l'Àbújá lánàá. ọwọ́ àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí ti tẹ yóò ní Àbújá ó ti tẹ àwọn ajínigbé márùn-ún tán jẹ́ ọmọ orílẹ̀-èdè Burkina Faso kan gbé ní IDP kámpù tí ń bẹ l'Àbújá. Sunday Igboho ti sọkò ọ̀rọ̀ gbágún mi lórí ọ̀rọ̀ tó sọ nípa àwọn ajìjàgbara ilẹ̀ Káàárọ̀ Oòjíire. ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Ògùn báyìí òjò líle tó rọ̀ pẹ̀lú atẹ́gùn ńlá ló ṣe bẹ́ẹ̀ wó ilé ẹ̀kọ́ kan lulẹ̀ ní ìpínlẹ̀ Ògùn akẹ́kọ̀ọ́ kan jáde láyé nígbà táwọn márùn-ún míì náà fi ara pa yamayama. àwọn báńdíìtì ṣe ìkọlù sáwọn olùgbé ìpínlẹ̀ Zamfara làwọn ọ̀dọ́ náà bá ṣe bẹ́ẹ̀ bínú lé wọn wọgbó wọ́n tún dáná sun ibùgbé àwọn báńdíìtì ọ̀hún. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ wò ó Tinubu ò jẹ̀bi bẹ́ẹ̀ ni Wike ò jẹ̀bi rárá Fubara ní kí ẹ jẹ́ ká bá wí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí AGF Lateef Fagbemi ló sọ èyí di mímọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Rivers nípa ìkéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe kéde ìpínlẹ̀ ọ̀hún ní state of emergency tó sì ti gbé àkóso rẹ̀ fún Vice Admiral ẹni tí ó ti búra wọlé fún lánàá gẹ́gẹ́ bá ṣe múròyìn náà wá ṣáájú àsìkò yìí ní ṣe ni Attorney General of the Federation Lateef Fagbemi SAN yóò máa ti sọ̀rọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn tó ń bá wọn nítàkùrọ̀sọ lánàá ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé àwọn ti gbọ́ awuyewuye wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣiṣẹ́ ọ̀hún láti fi ṣe àtìlẹ́yìn fún Nyesom Wike tí ń ṣe mínísítà fọ́rọ̀ olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní gbogbo ayé sọ̀rọ̀ náà irọ́ funfun báláwo tó sì jìnnà sóòótọ́ ọ̀rọ̀ ni ó ní ẹni tọ́rọ̀ bá kàn báyìí ó ní kẹ́ ẹ jẹ́ ká bá wí ká sì má dọwọ́ bo òótọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní Wike ò jẹ̀bi bẹ́ẹ̀ làárẹ̀ Bọ́lá Ahmed Tinubu kò ṣe ègbè lẹ́yìn fún Nyesom Wike ó ní Fubara gangan tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers ó ní kẹ́ ẹ jẹ́ ká bá wí torí pé òun ló jẹ̀bi ọ̀rọ̀ ó ka àwọn ẹ̀sùn ó kà á sí lẹ́sẹ̀ ó sọ dímọ̀ wípé nígbà tí Fubara tó wó sùnsùn tó wó ilé ìgbìmọ̀ asòfin ní ọjọ́ kìíní àná ó ní ṣé Wike ló wó ni àbí Wike ló pa á láṣẹ pé kò ṣe bẹ́ẹ̀ ó ní kò tó tán síbẹ̀ o ibi ilé ẹjọ́ gíga Supreme Court wọ́n ti ṣe bẹ́ẹ̀ dájọ́ tí Fubara kò sì tún tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ náà pa ó ní ṣe Wike náà lẹ́tùn da ẹ̀bi ọ̀rọ̀ yìí lé lórí ó ní tó ń rí níbẹ̀ ni wípé àǹfààní gan-an ó ní state of emergency ọ̀hún ló jẹ́ fún Fubara ó nítorí wípé ó ti gbé gidi náà àwọn tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ yọ ní ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers ọ̀rọ̀ pọ̀ tí AGF náà èyí tó ṣe ní àlàyé nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn
tá a bá ti ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún wa lójúmọ́ máwòrán yìí. n fẹ́ pẹ́ ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ títì ní ẹjẹ́ ń tètè fòfẹ̀rẹ̀ lọ ságbọn iná mọ̀nàmọ́ná báyìí tí ń ṣe iná ọba mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà ti pe iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ yìí wípé ká dẹ́kun ṣíṣe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà níṣekúṣe lẹ́nu iṣẹ́ wọn. Nítọ́jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè Nàìjíríà tá a tún lè pè ní mínísítà fọ́rọ̀ ohun àmúṣagbára Adébáyọ̀ Adélabú ó mà ti pe ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún orílẹ̀‐èdè Nàìjíríà lórí ètò ààbò Nuhu Ribadu ó ti pé kó kìlọ̀ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí lórí bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ sọ̀sẹ́ ní gbogbo ìgbà tó sì ń ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ọ̀hún nínú ìròyìn ìṣáájú èyí tí ó jáde ní ọjọ́ 14 oṣù kẹta ọdún táwọ̀ yìí níbi tá a ti ṣe àfihàn bí àṣírí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe tú lásìkò tí wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti ìpínlẹ̀ Èkó níbi tá ti lu àwọn oníṣẹ́ náà nílùkulù láti tún bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ lójú CCTV kámẹ́rà láṣírí àwọn ènìyàn náà òun ló ti tú síta ṣáájú àkókò náà ó ní ìròyìn tuntun kọ́kọ́ jáde ní ọjọ́ 6 oṣù kẹta ọdún tá a wà yìí nígbà tán ṣe ìkọlù sí iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti Ìkẹjà tó tún ṣe àwọn òṣìṣẹ́ bẹ̀ níṣekúṣe níbi tá a tó ti rí ẹni tó jẹ́ aláboyún wọ́n sì tún bá nǹkan jẹ níṣe ni Adébáyọ̀ Adélabú mínísítà fọ́rọ̀ iná ó ti wá pe Nuhu Ribadu pé awù ẹ mọ̀jà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí sẹ́tọ̀rí pé a sọ̀rọ̀ lórí ti ìkọlù àkọ́kọ́ ló tún wá mú wọn ṣe tẹ́lẹ̀ kejì lọ́jọ́ 14 ó ní eléyìí kò bójúmu tó ó ní àwọn ń ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ náà mọ̀nàmọ́ná náà wọ́n ń ṣiṣẹ́ wọn ó ní tí ó bá ti wá ṣẹlẹ̀ pé nǹkan wà tó ń dùn wọ́n lọ́kàn sọ́nà tán gbégbà yìí ló yẹ kí wọ́n gbégbà ó ní níta lè jọ jókòó ká sọ ní tùbínùbí ni ó ní ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe àwọn òṣìṣẹ́ náà ní ìṣekúṣe ó ní kò bójúmu tó wọ́n tó ṣe ń ba dúkìá ní iléeṣẹ́ ọ̀hún jẹ́ ó ní kò bá ojú mu bẹ́ẹ̀ ni kò dára tó ó ní níṣe làwọn ń gbìyànjú láti lè jẹ́ kí iná ọba kó tó ṣe bẹ́ẹ̀ tún gbé pẹ́ẹ́lí sí i ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní sásìkò yìí ló tún wá yẹ kí àwọn náà kan tó máa ṣe bẹ́ẹ̀ hu ìwà tí kò bá òfin mu ó ní bá ṣe bá àwọn nǹkan jẹ ní iléeṣẹ́ mọ̀nàmọ́ná méjèèjì ó mọ̀ ti ṣe àkóbá náà là fáwọn oníbàárà wọn torí pé àwọn kò tí ì láǹfààní láti tún àwọn nǹkan náà ṣe débi tí iná yóò tàn fáwọn tán jẹ oníbàárà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ra iná mọ̀nàmọ́ná ní ọ̀dọ̀ àwọn ó wà ní fún ìdí èyí òun pe Nuhu Ribadu pé ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ̀rọ̀ kẹ́sì kìlọ̀ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí àti tójú òfurufú tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ìṣekúṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àwọn ó ní nínú ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀hún ó ní wọ́n tún gbé lọ tí wọ́n sì lu àwọn míì ní ìlú Bàrà ó lélẹ̀ yóò bójúmu tó ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ kẹ́sì kìlọ̀ fún wọn kan ṣèwé àgbéjẹmọ́wọ́ lórí bí wọ́n ṣe ń ṣe ìkọlù gbogbo ìgbà sí iléeṣẹ́ mọ̀nàmọ́ná. ẹ mójútó ìbúgbàmù ọkọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà kéde rẹ̀ gẹ́gẹ́ bí national emergency Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìbúgbàmù tó wáyé ní Àbújá lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 19 inú oṣù kẹta ọdún tá a wọ̀ yìí ó ní ìbúgbàmù míì ló tún wáyé pẹ̀lú ọkọ̀ agbépo tó ṣẹlẹ̀ ní Karu Bridge ìtòsí Ònyáyà òpópónà márosẹ̀ Àbújá sí Kẹfì ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ọ̀hún lánàá òde yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fídíò táwọn ṣàfihàn tí ó mọ jẹ́rìí máa jẹ́ mi ìṣó lórí ìròyìn ọ̀hún níṣẹ́ náà sọ mímọ̀ pé níṣe ni ọkọ̀ tí kò dín ní 30 náà ti jóná gbúgbú nígbà tí ó ka àwọn tó ti jáde láyé báyìí tí kò tíì sí ní àkọsílẹ̀ lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ ìṣẹ̀lẹ̀ náà sọ mímọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé níṣe ni ọkọ̀ agbépo náà ló sọ ìjánu rẹ̀ nù lásìkò náà tó mú kí ó ṣe bẹ́ẹ̀ gbólulẹ̀ tí ìbúgbàmù ọ̀hún tó sì wáyé tó fi ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ tán níṣẹ́ ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 ló fi sójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tó ti kọ sílẹ̀ pé wọ́n tún ti gbọ́ ìròyìn míì nípa ìbúgbàmù tó tún wáyé ní Àbújá ó ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì síra wọn títí ìpínlẹ̀ Èkó èyí ò ní Ọ̀tẹ́dọ́lá Bridge tó wáyé ó ní tàbújá náà
ló tún wáyé. Ó ní fún ìdí èyí ẹ má mà já fi ọwọ́ ẹ̀rẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ ìbúgbàmù ọkọ̀ agbépo tó ti di lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó náà ń pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kán fi ọwọ́ gidi mú ìbúgbàmù ọ̀hún kán sì kéde rẹ̀ bíi national emergency láti wá ojútùú sí i. Ó nítorí pé bí ṣe ń ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀mí tí wọn kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọ̀hún. Ó ní kò bójúmu tó ẹ̀mí àwọn ènìyàn wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kó mú lọ́kàn àyà wa ju bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ kú ní ikú òjijì bẹ́ẹ̀ làwọn dúkìá tí ń bàjẹ́ yìí. Ó ní kò bójúmu tó. Fún ìdí èyí ó pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ jẹ́ ká gbà wọn ìgbìmọ̀ kan dìde wò tí wọ́n mọ̀ rí sí ìlanilọ́yẹ̀ àti ọ̀nà tí à ń gbà láti dènà ìbúgbàmù ọkọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà kí ẹ̀mí àwọn ènìyàn àti dúkìá wọn kó bàa tún lè wà ní àlàáfíà. Ọwọ́ àwọn agbófinró lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ti tẹ àwọn ajínigbé 5 tán jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán jí ọmọ orílẹ̀-èdè Burkina Faso gbé ní IDP camp tí ń bẹ ní Àbújá. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní olúìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá Josephine Adé èyí tó ṣe fáwọn oníròyìn, ó sọ dímọ̀ wípé ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ó ní àwọn ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi tán jẹ́ ajínigbé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tán ṣiṣẹ́ ní agbègbè tó pè ní Durumi internally displaced person IDP ìyàn ní Àbújá, níbi tó ti ṣe ní àlàyé wípé lẹ́yìn táwọn gba ìpè wípé wọ́n wá ọmọ orílẹ̀-èdè Burkina Faso tí orúkọ rẹ̀ ń jẹ́ Sambo Umaru Labibu èyí tí wọ́n ní wọ́n ti jí gbé láti ọjọ́ 14 inú oṣù tá a wà nínú rẹ̀ yìí tó sì ń béèrè fún 15 million naira mílíọ̀nù 15 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àtàwọn tán súnmọ́ jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. níṣẹ́ náà sọ dímọ̀ wípé àwọn bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ pé kán pe àwọn ènìyàn tí wọ́n pè wọ́n yìí tí wọ́n jí èèyàn gbé pé kí wọ́n jọ pàdé níbi tí wọ́n yóò ti gbé owó ìtúsílẹ̀ náà fún wọn. wọ́n ní bẹ́ẹ̀ làwọn agbófinró náà ti ṣe bẹ́ẹ̀ di hámọ́ra ogun tó sì fi ọgbọ́n nú àti làákàyè tó fi ṣiṣẹ́ ọ̀hún ní kété tí wọ́n débi tí wọ́n ti fẹ́ gba owó ìtúsílẹ̀ tá a mọ̀ sí ránsọ́ọ̀mù lóde eléyìnbó. níṣẹ́ náà ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn 5 èyí tí wọ́n pe orúkọ wọn ní Ibrahim Umaru, Hamza Buba, Mukutaru Muhammad, Monshood Abdullahi àti Moses Idoko lọ́sọ̀ di mímọ̀ wípé àwọn 5 yìí náà fẹ́ gbowó ọ̀hún tí wọ́n sì pín tí wọ́n ṣá láàrin ara wọn kó tó di wípé ọwọ́ pálábá wọn ó ṣe bẹ́ẹ̀ ó ṣẹ́gi nígbà tí wọ́n mú àwọn 5 níṣẹ́ náà mú wọn lọ síbi tí wọ́n fi ń ṣe ibùba náà farasin kò sí ibẹ̀ náà sì ti tú ọmọ orílẹ̀-èdè Burkina Faso náà láti tú kalẹ̀. bẹ́ẹ̀ náà ni ìwádìí ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin máwọn ènìyàn wọn tó kù tí wọ́n sá lọ lásìkò tí wọ́n gbúrò wípé àwọn bọ̀ wá sí ibùba wọn ọ̀hún. wàyí o àwọn 5 náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí nígbà tó sì ti dóòlà tọmọ orílẹ̀-èdè Burkina Faso kúrò lákàtà wọn. Sunday Igboho ló ti sọ̀kò ọ̀rọ̀ gbágúnmí lórí ọ̀rọ̀ tó sọ nípa àwọn ajìjàǹgbara ilẹ̀ káàárọ̀ oòjíire. ẹni tó jẹ́ ajìjàǹgbara tó ń léwájú fún ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire olóyè ọmọ Adéyẹmọ tọ́pọ̀ mọ̀ sí Sunday Igboho òun ló mà ti fèsì ọ̀rọ̀ padà sí gbajúgbajà àlùfáà ti ilẹ̀ Haúsá ìtàmọ̀ sí Sheikh Ahmadu Gumi lórí ọ̀rọ̀ tó sọ àtàfikàn
tó fi kàn àwọn ajìjàǹgbara ní ilẹ̀ káàárọ̀ òjíire. Olóyè Ọmọ Adéyẹmọ tó fèsì padà sọ̀rọ̀ Gumi látẹnu tó jẹ́ agbẹnusọ rẹ̀ Ọláyọmí Kọ́ìkí ṣáájú ẹ̀já ṣàlàyé tí Sheikh Ahmadu Gumi tó sọ nípa àwọn ajìjàǹgbara ọ̀hún. Ahmadu Gumi ló sọ ọ̀rọ̀ yìí láìpẹ́ níbi tó ti sọ dímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò lè pín bá a ṣe máa bá a lọ ní. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn ò fẹ́ kó orílẹ̀-èdè gan pín, torí tó bá jẹ́ pé ó wù wọ́n láti pín ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní máa ṣe bẹ́ẹ̀ kópa nínú ètò ìdìbò tó bá ń wáyé ní orílẹ̀-èdè yìí. Ó tún tẹ̀síwájú pé sẹ́ẹ̀rí gbogbo àwọn ẹgbẹ́lẹ́gbẹ́ ọgbàlọ́gbà àti ikọ̀ tí wọ́n pariwo pé àwọn fẹ́ pín àwọn sì fẹ́ yapa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọn ò mọ tán ṣe àti pé lórí wọn ó kù díẹ̀ káàtó. Ó ní irú wọn báyìí ó ní wọn kò mọ tó tọ́ àti tó yẹ. Ó ní fún ìdí èyí ìkórajọpọ̀ lásán ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n ń ṣe ká sì gbìyànjú láti da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. Nígbà tó sọ̀rọ̀ yìí sí ikọ̀ Biafra bẹ́ẹ̀ náà ló tún taba ti ilẹ̀ káàárọ̀ òjíire tí ń ṣe ti Yorùbá Nation. Ètò wa mú kí Olóyè Ọmọ Adéyẹmọ látẹnu agbẹnusọ rẹ̀ Ọláyọmí Kọ́ìkí tó fèsì padà sí Sheikh Ahmadu Gumi. Ó ní ọ̀rọ̀ tó sọ ó kù díẹ̀ káàtó, bẹ́ẹ̀ ni kò kún tó, kò sì pójú òṣùwọ̀n nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní ìkéde àti ìjìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá kì í ṣe nítorí àwa ara wa nìkan. Ó ní fún gbogbo ọmọ káàárọ̀ òjíire àti àrọmọdọ́mọ tó ń bọ̀ lẹ́yìn. Ó ní àwọn jìjàgbara náà lé lórí kì í sì ṣe nítorí ìfẹ́ ara ẹni nìkan. Ó ní àti pé ohun tó ń tì wá lọ́pọ̀pọ̀n láti lè ja ìjà náà láti lè dìde fún ìjìjàgbara náà. Ó ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe di jújú báyìí pẹ̀lú bó ṣe sọdúnmọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti dẹnu kodò, bẹ́ẹ̀ ni kò sí ètò ààbò àti pé ìjọba burúkú ló ń bẹ lóde lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń lo ìwé òfin èyí tí kò ṣe àǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní fún ìdí èyí kí la wá ń dúró mú àní túláàsì a gbọ́dọ̀ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ká sì ṣe bẹ́ẹ̀ jàjàbọ́ kúrò lọ́wọ́ àwọn ìjọba amúnisìn yìí. Wọ́n ní fún ìdí èyí Sheikh Ahmadu Gumi ó ní láti kíyèsí ẹnu rẹ̀ kó sì sọ ọ̀rọ̀ tí ó máa sọ ní pàtàkì jùlọ sí ilẹ̀ káàárọ̀ òjíire, torí wípé a mọ tá à ń ṣe ní ilẹ̀ Oòduà a sì mọ ibi tá à ń lọ. Fún ìdí èyí dandan ni fún wa láti gba ilẹ̀ Yorùbá tí ń ṣe Yorùbá Nation. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ògùn. Òjò líle tó rọ̀ pẹ̀lú atẹ́gùn ńlá ló ṣe bẹ́ẹ̀ wó ilé ẹ̀kọ́ kan lulẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Akẹ́kọ̀ọ́ kan ṣe bẹ́ẹ̀ jáde láyé, 5 míì farapa. Ọmọ ọdún 14 ti ilé ẹ̀kọ́ Mayigi Community Comprehensive High School tó ń bẹ ní Ìlàfẹ̀ ìjọba ìbílẹ̀ Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn èyún Timothy Amusun ó ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ń tẹ̀ wá lọ́wọ́, òjò líle tó mú ìjì dání ó ṣe bẹ́ẹ̀ tó rọ̀ lásìkò táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó ń bẹ ní ilé ẹ̀kọ́ tó sì da yàrá ìkàwé wọn tó dáwó lulẹ̀ nílé tí ọmọ ọdún 14 ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. Bẹ́ẹ̀ ni ti àwọn akẹ́kọ̀ọ́ 5, olùkọ́ 2 àti ìyá olóúnjẹ tó fi mọ́ ọmọ oṣù 7 tí ìyá náà tó ń gbé lọ́wọ́ náà ṣe bẹ́ẹ̀ farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gómìnà ní ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí ọmọ ọdún 14 tó di olóògbé. Bẹ́ẹ̀ náà ló tún pa láṣẹ pé àwọn tán farapọ̀ ọ̀hún náà ti gbé lọ sí ilé ìwòsàn báyìí. Ó ní ìjọba ìpínlẹ̀ Ògùn ó ní yóò ṣe bẹ́ẹ̀ mójútó gbogbo níná àti lílò tá bá nílò ní ilé ìwòsàn náà. Bẹ́ẹ̀ ló sì ṣe ní àlàyé wípé òun ti bẹ́ẹ̀ tó jẹ́ kọmíṣánná fẹ́tò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn ní gbólóhùn nípa pé kó lọ ṣe àbẹ̀wò sí ìdílé àwọn tí ọ̀rọ̀ náà kàn láti bá wọn kẹ́dùn lórí ìpapòdà àti ìfi ara pa àwọn ènìyàn náà. Ó sì tún ní kó ṣe bẹ́ẹ̀ ìfẹsẹ̀ kan yà lọ sí ilé ẹ̀kọ́ ọ̀hún kó wo àwọn nǹkan tí àwọn yóò tún ṣe ní abala ètò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ náà ló sì sọdúnmọ́ wípé àwọn kábàámọ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó sì gbàládùra pé Èdùmàrè kò ní jẹ́ kí a tún rírú rẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Ògùn náà. Ó dá nílẹ̀ òkèèrè kámọ̀nsó lókè ọ̀yà tá a fi máa ṣe ìkádì ìròyìn tàsìkò yìí. Àwọn báńdíìtì tán ṣe ìkọlù sáwọn olùgbé ìpínlẹ̀ Zamfara wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 2, wọ́n tún jẹ́ ènìyàn 3 gbé wọgbó ló múnú bí àwọn ọ̀dọ́langba táwọn náà fi bínú lé wọn wọgbó lọ báyìí.
tó sì tún dáná sun ibùgbé àwọn báńdíìtì ọ̀hún. Níjọba ìbílẹ̀ Anka ìpínlẹ̀ Zamfara ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní ọjọ́ ajé Monday tá a lò sẹ́yìn pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé àwọn báńdíìtì náà di ìhámọ́ra ogun náà ṣe ìkọlù sí agbègbè ọ̀hún níbi tá ti ní wọ́n ṣekú pa ènìyàn méjì wọ́n tún kó àwọn mẹ́ta lọ lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ yìí tán nínú bí àwọn ọ̀dọ́langba náà tán sì gbá ti àwọn agbésùmọ̀mí báńdíìtì ọ̀hún wọ́n lé wọn ní ìlékùlé kọjá orí odò wọ́n ní nígbà tí wọ́n lé wọn tí wọn ò bá wọn wọ́n kan àwọn ilé kan ní agbègbè ọ̀hún nílò tí wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé ilé náà làwọn oníṣẹ́ láabi ọ̀hún náà fi ṣe ibùgbé náà fi ń sọ̀sẹ̀ báyìí náà ṣe ní ọjọ́ tá a bá rí ibi ẹ jẹ́ kí ibi ṣe bẹ́ẹ̀ kó wọlé lọ́dàmìdànù náà bá mú iná ńlá náà jù sí ilé àwọn oníṣẹ́ láabi ọ̀hún èyí tó sì jó ilé náà tán jó kanlẹ̀ á ṣe àfihàn fídíò náà nílò tí wọ́n sì sọ dímọ̀ wípé àwọn náà ti ṣetán láti gbójú ogun sáwọn agbésùmọ̀mí náà ń ṣe ìkọlù sí àwọn bí ìjọba bá kọ̀ láti gbọ́ igbe àwọn ní agbègbè ọ̀hún. Yanzu haka ga Hausawanmu na ana jihadi yayin da sun ka shigo har sun ɗauke mana mutum 2 zuwa 3 cikin garin Anka sun zo za su ɗauki chairman party na Anka local government na ɓangaren jam'iyyar PDP. Yanzu yayin da Hausawanmu sun hito da kansu suna jihadi ga bukkokin ga munan muna jihadi ga bukkoki nan kuna gani kun ga a halin da ake ciki gashi kuna gani halin da ake ciki yanzu zaman da aka yi ku duba ku gani ga al'amarin da ya kasance. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akínyìn wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ ń tẹ́bá mi jẹ́ ẹ kú àìbínú kì í dùn púpọ̀ ẹ ti mọ̀ pé ṣókí òun náà lọ bí oge títí di ìgbà tó tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ó kọ́ mi ò ní yí padà yẹn fẹ́ Elédùmarè òun lè ní jẹ́ mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Especially when it comes to national issues, we have to come out plainly and sincerely. Where do you put the Minister of FCT in this case? Was he the one who asked for the demolition of the House of Assembly? Was he the one who said the governor should not present his budget to the House of Assembly? Was he the one who advised the governor not to go through the House of Assembly for purposes of ratifying the commissioner nominees? I don't know, because if you want to look at a case, you look at the facts that have been presented. The Supreme Court made these critical findings. FCT minister did not feature. Whatever the situation, assuming he featured, he would have featured maybe on the side of the legislator. Yes, the legislators. But what we have here is let everybody go home for the first 6 months. So I don't see his hands here in what we have. That judgment of Supreme Court, I will encourage us to read that judgment. There were about 11 of 12 findings against the governor. What sentiment are we bringing to bear, on this matter? I don't think there is any sentiment. What remains is, if the National Assembly feels that the president has not done well, then you won't have the 2/3 majority required to validate his action. Certainly, you know, it's like a situation in which the veto usually is on the side or with Mr. President when a bill is presented. But the converse is the same here, that it is the president who is initiating a move. I want to declare a state of emergency. He has to make that move, and he made that clear in his speech, in his broadcast yesterday, that I've taken this decision and I've referred the matter to the National Assembly. It is for the National Assembly to now say we veto. That is to say, we don't give you approval. And since the National Assembly is still in session, we expect that within 48 hours, something will come out of it.